ẹ̀yin ọmọ bíbí Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, gbogbo àtàbà sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ a mọ̀ pé inú àwọn kì í dùn torí wọ́n mọ̀ pé tá a bá sọ òdodo ni ní tí sì ń ṣẹlẹ̀ láàsọ àní fi gbá kan bọ̀ kan ní ìsìn báyìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ń pariwo pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ dájọ́ ẹ̀sìn nílẹ̀, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwo, wọ́n fẹ́ ṣe kòkó bàbá àṣàsùn. Ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ní ìsìn. Lára nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìsìn ni pé wọ́n ń pe agbègbè kan ní Alágbo-Odò nílùú Ògbómọ̀ṣọ́. Ẹni tó bá sọ, ẹni tí ó bá dá lójú tó sọ pé irọ́ ni mò ń pa lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹni kí ó fi gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ kó fi búra sí pé kò sì fi ń jẹ́ agbègbè kan tí wọ́n ń pè ní Alágbo-Odò. Ẹlẹ́ẹ̀kejì ní tó wá jẹ́ kọ́rọ̀ yìí ó le ni pé nígbà tí a ní kí wọ́n mú ọmọ oyè wá, wọ́n mú ọmọ oyè lọ síbi tí ó yẹ wọ́n mú lọ. Ìgbà tí wọ́n mú ọmọ oyè débẹ̀, wọ́n ní nígbà tí wọ́n sọ fún wọn ní irú ẹ̀sìn wo ní í ṣe, wọ́n ní mùsùlùmí ni, wọ́n ní wọ́n dá padà pé ẹni tí wọ́n lọ mú wá ó gbọ́dọ̀ jẹ́ ọmọlẹ́yìn Jésù. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀ ń bá ní òrí bẹ́ẹ̀ ẹni kan sọ pé ọkọ bọ́ta kọ́ ní rọmọ pa. Ọ̀rọ̀ táwọn sọ yìí ó ti di iṣu atayẹyẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìn. Ẹni tí yóò jẹ baálẹ̀ Alágbo-Odò ó gbọ́dọ̀ jẹ́ ọmọlẹ́yìn Jésù torí ẹni tí wọ́n mú lọ táwọn ará Alágbo-Odò mú lọ mùsùlùmí ni. Wọ́n ní wọ́n dá padà kí wọ́n lọ mọ ẹni tí èsè mùsùlùmí wá kó wá jẹ baálẹ̀ Alágbo-Odò. Ẹ dákun kí la fẹ́ fàyọ ní eléhùn? Ǹjẹ́ ní eléhùn kò tí máa túmọ̀ sí pé a kórìíra ẹ̀sìn kan a sì ń fa àwọn ẹlẹ́sìn kan mọ́ra? Ẹ sì máa wo àwọn gọ̀ọ̀lúgọ̀, àwọn òpònú tí wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn lọ lúgọ síbì kan torí àtẹnujẹ, torí ọ̀tẹ̀, torí rìkíṣí tí wọ́n dì. Wọ́n rí lè yọ wọn ò ní sọ̀rọ̀ o, ṣùgbọ́n nígbà bá sọ fún wọn pé wọ́n ń lò wọ́n láti fífẹ́ yín mùsùlùmí bẹ́lẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ni, wọ́n ò ní irọ́ ni, kìnní kan ni, alákatakítí ní tọ́sẹ̀lẹ̀ ní ìsìn báyìí ní ìsìn. Ọgbọ́n wo la fẹ́ ta sí? Ọwọ́ wo láì bù? Àwọn aṣọ tẹ́tẹ́lẹ̀ pé tí ń lu ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìjẹ́ fi gbógun ti ìmáàmù bàbá Dr. Yunus Tọ́lá Ayélára ni pé wọ́n rí i pé ńgbà tí bàbá ẹ̀ ti gorí oyè ìmáàmù, tí wọ́n ti gorí ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni ojú àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ti ń là, ní wọ́n ti máa yé wọn, wọ́n sì máa ń tọ́tọ́ nípa ẹ̀sìn wọn lọ́jọ́ wọn gbógun ti Dr. Yunus Tọ́lá Ayélára. Ẹ wo tó ṣẹlẹ̀ yìí náà, ẹ wo tó ṣẹlẹ̀ ní ìsìn. Wọ́n fẹ́ yan baálẹ̀ Alágbo-Odò, ẹni wọ́n mọ́ oyè wá fún yín, ẹni torí pé ó jẹ́ mùsùlùmí wọ́n dá padà, wọ́n lọ mẹ́rin tí èsè mùsùlùmí wá. Ẹ dákun, nínú àwọn tó wà ń bẹ̀rù àti dókítà ọ̀mọ̀wé Yunus Tọ́lá Ayélára tó jẹ́ mọ́mù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́, ẹ dákun ta ló fẹ́ dá ìjẹ̀sìn lẹ̀ báyìí? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n káàkiri àgbáńlá ayé, ẹ̀yin ọ̀mọ̀ràn tí mo yán inú ògbìn, ẹ dákun ẹ bá ní dá sọ̀rọ̀ yìí o kó tó di iṣu atayẹyẹ o. Baálẹ̀ Alágbo-Odò tí wọ́n fẹ́ yàn, ẹni tí wọ́n dá padà torí pé ó jẹ́ mùsùlùmí, ẹni wọ́n gbà padà o, ẹni wọ́n gbà padà o. Bí bẹ́ẹ̀ kọ́ a máa pariwo tantan ni o pé wọ́n fẹ́ dojú ìjẹ́ mùsùlùmí bolẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ni o. Bí ó bá rí bẹ́ẹ̀, àwọn tó fàyàn kalẹ̀ kúrò nílòyè kan tí wọn ò rí ẹlòmíín lẹ́wọ̀n tó fà wọn kalẹ̀ tẹ wá nítorí pé ó jẹ́ mùsùlùmí wọ́n dá padà wọ́n lọ mú ọmọlẹ́yìn Jésù wá. Àwọn ò ní sọ jù báyìí lọ a ní ṣépè ẹnu o sì ní gbófo. Gbogbo ẹni tó bá fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run àti ilé àtọ̀nà rẹ̀, Ọlọ́run dàrú o, Ọlọ́run sì tú láṣìírí àṣírí rẹ̀ ò ní bò. Àwọn ò ní sọ jù báyìí lọ. Ojú ọmọ Yorùbá ń táwà ń kéré o. Gbogbo ẹni tẹ́ rò pé bóyá nítorí owó àbí nǹkan kan la fi ń ṣe ń tà ń ṣe, mọ̀ pé láìpẹ́ láì jìnnà àtúbọ̀tán ń bọ̀ wá ké lórí yín. Àtẹ̀yin mùsùlùmí alátẹnujẹ náà tẹ́ pé torí ń tẹ́ jẹ ẹ̀rọ òdodo ńlẹ̀ ẹ̀ sọ wọ́n gbógun tẹ̀sìn yín ẹ̀ka wọ́rọ̀ àtúbọ̀tán ń bọ̀.